Ẹ káàbọ̀ sórí ìkànnì wẹ́ fún abalẹ̀ fún dáadáa fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa àwọn àpilẹ̀ fún pẹ́pẹ́yẹ pọmọ ẹ̀wọ̀ ẹni ló jáde tó tún tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí kí làwọn àṣírí tẹ̀ nìyí tú gbogbo ẹ̀ lẹ́ máa jẹ̀gbádùn lórí ìkànnì wa lẹ́nìí tó bá yẹ pé gbà kọ́kọ́ rẹ tó ń da ọmọ kọ́lì bá subscribe kó like kó comment kó share ló wà lè máa jẹ àǹfààní kọ́ńtẹ́ẹ̀tì ní ìgbàkúgbà lórí òkè bá fi lè tẹ̀lé máa fi ṣọgbọ́n ìmọ̀ àti ìgẹ́mi sọ pé fídíò wọn alẹ̀ tàbí play fún yín láì fọ̀pá pọ̀lọ̀pọ̀lọpọ̀ ẹ̀ka sojú abẹ́ kó. ṣùgbọ́n tí n bá wò lọ́hùn bọ́ kọ́ ló má jẹ́ wípé ibi tí ó gbẹ̀yìn sí ni wípé ọjọ́ ò tó ọjọ́ oṣù ò tó ṣù ọjọ́ lọ́jọ́ tí Fátókí bá wéèrè pín yá jẹ. inú mi dùn wípé wọ́n ti pè mí pẹ̀lú gbogbo àwọn tí a jọ ń ṣe ètò yìí a ti lọ bá wọn ní káàmpù wọn lórí ọ̀rọ̀ authentication of the Bible, the biblical God and Jesus. tó sì ṣe ni láàánú wípé gbogbo ẹ̀yin tẹ́ bá wà ń bẹ̀ even tẹ́ bá jẹ́ pastor tàbí pastoress tẹ́ jẹ́ GOGOS tẹ́ jẹ́ prophet tàbí prophetess tẹ́ ẹ̀ bá ní kígbà kan bọ̀kan nínú tẹ́ ẹ bá ní ẹ̀rí ọkàn ẹ rí wípé níjọ́ náà lọ́hùn gbogbo àwọn questions tá a béèrè pátá kò sí ẹyọ kankan tí wọ́n dáhùn ohun tí wọ́n kàn ń tẹnu mọ́ ni wípé ó dáa a lè support yín tẹ́ ẹ bá ti dárúkọ Jésù mọ́ unfortunately ẹ fẹ́ gbé wa ní condition pé ká mọ́ sọ òótọ́ mọ́ kẹ́ ẹ tó lè jọ ẹ̀ wá ìyẹn já sí wípé rìkíṣí fẹ́ pa wá pọ̀ ká dọ̀rẹ́ kẹ́yìn túbọ̀ mọ jẹun lọ ìyẹn lọ ẹ jẹ́ ká ṣàlàyé tí wọ́n ń pè ní fàájà movement yìí gangan torí kò tí ì yé ọ̀pọ̀lọpọ̀ explanation tí mo fẹ́ ṣe yìí lẹ fi máa rí wípé lóòótọ́ tán bá jáde wá defend Jésù ó fi hàn gbangba pé wọn ò fẹ́ràn Jésù tá à ń sọ yìí o tó bá exist ihun tí wọ́n fẹ́ràn ni wípé orúkọ yìí to them is a money making machine money. It is very obvious any pastor tó bá fẹ́ wá defend ẹ̀ lẹ́nu àti wà ń kalẹ̀ movement fàájà ó bẹ̀rẹ̀ ní kọ̀rọ̀ agboolé kan ó bẹ̀rẹ̀ ní kíọ́sìkì kan ní late 2018 mo dẹ̀ ti sọ fún wa rí wípé gbogbo ẹ̀yin tí ẹ mọ̀ ń wò wá ìdí méjì pàtàkì lẹ́tí ẹ̀ ṣe gbúdọ̀ wò wípé ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ arákùnrin wèrè ní wèrè kọ́ ẹ jẹ́ á kọ́kọ́ gbọ̀nà ìdí méjì péré kí dẹ̀ ní ìdí méjì yẹn ni wípé number one tó bá jẹ́ pé torí ọrọ̀ ayé tàbí fame la fi ń ṣe bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ tí n bá respond sí àwọn rédíò TV stations àwọn media houses tí wọ́n fẹ́ ṣe interview fún mi ẹ̀rọ Ọlọ́run ó bá yín ṣùgbọ́n mò ń sọ fún wọn wípé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí n pé mo fẹ́ disrespect yín or disregard ọ́fíìsì yín àsìkò tí ìtò rárá kójú agbami láwà ó kàn lè tutù ní kì í ṣe bí ìsinmi wa torí àwọn kan wà tó jẹ́ wípé ọ̀rẹ́ bí ọ̀tá ni wọ́n ọ̀tá bí ọ̀rẹ́ àwọn ń wá popularity yẹn lójú méjèèjì tó jẹ́ pé tí wọ́n bá wá ṣe live video wọn gan wọ́n ń discredit iṣẹ́ wa wọ́n ti ẹ̀ ń béèrè wọ́n rí nǹkan kan ṣe sí wọ́n kàn ń ba kéèsì Olú Alo jẹ́ ni wọ́n kàn ń ṣe nǹkan kan Fàájà is not looking to show that they are superior to anybody. Fàájà remains committed to rescuing victims from the claws of religious wolves, be it Christianity, be it Islam, be it traditional. Ẹni tí ọ̀nà tá a wá ń gbé iṣẹ́ títí wá gbà
tí ò bá wá tẹ́ lọ́rùn ẹ jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ lọ kó sẹ́nu tírélà. Torí mo rí pé àwọn kọ̀ọ̀kan wá ń gba wájú gbẹ̀yìn, ká ní ìyá àjẹsà fáwọn ní go ahead ni, ká ní ìyá àjẹsà ṣe kinní kan ni, àwọn nídìí nǹkan báyìí, àwọn ti yanjú kéèsì. Torí wípé àwọn ti sọ pé àwọn ń bá president jẹun, àwọn ń bá president mu. So gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń béèrè lọ́wọ́ mi tẹ́ ń kanjú, tó bá ti tó ọ̀rọ̀ kéèsì Olú Alo bá ti kan yín lójújú, ẹ gba Jesus City lọ. Torí wípé tẹ́ ẹ bá rò pé your own comments or your own wuruwuru and looking for what is not lost and popularity. So lórí yẹn náà, lórí fàájà movement, nígbà tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ ní kọ̀rọ̀bí tá a ti bẹ̀rẹ̀ ń gbà yẹn, in tí àwọn tó pera wọn ní pastors sọ ń gbà yẹn ni wípé apologist àti ìrí ẹ o. In tí àwọn pastors sọ ń gbà yẹn tí mo rántí jù, apart from èpè tí wọ́n kọ́ mi tí mo dẹ̀ ti wá mọ̀ jù wọ́n lọ, tó wá ń dùn wọ́n sí ni wípé you dare not touch the anointed of God, and this is the pedestal upon which they have ridden for so long. This is the pedestal upon which that, to the extent that àwọn kan wà nínú ìgbèkùn wọn lénìí tí wọ́n sọ wípé àwọn ò fẹ́ jẹ́ kí ìránṣẹ́ Ọlọ́run kó tọwọ́ àwọn ṣubú. You are calling somebody ìránṣẹ́ Ọlọ́run, ó níyàwó ńlé, ó dẹ̀ ń bá ẹ sùn. Báwo ló ṣe fẹ́ sọ pé ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ wà lókè in the first place? Ṣé orí òkè lẹ ti ń bára yín sùn? Níwọ̀n ìgbà tó ti bọ́ ṣòkòtò tó ti bá ẹ sùn ní orí bẹ́ẹ̀dì tàbí nílẹ̀ẹ́lẹ̀, ó ti dẹni lẹ́lẹ̀. So ìwọ́rú obìnrin tó ṣì wà nírú kọ́nà báyìí pé wọ́n ti ṣe tán máa ṣe, ní ìfẹ́ jẹ́ kán ìwọ gan fúnra ẹ̀ ó ń ṣekúṣe nìyẹn. Kì í ṣe pé torí pé ó fẹ́ jẹ́ kí ìránṣẹ́ Ọlọ́run ṣubú, torí pé wọ́n gan wò wípé kí wọ́n bá sọ lọ sọ́bọ̀, ìwọ gan jẹ̀bi. And this is what has been going on in the body of Christ. Finally, wọ́n dúnkokò mẹ́mi náà wípé if I speak against Baba Adeboye, if I speak against the teachings of Baba Oyedepo, if I ever mention Kumuyi, tó bí pé tá a bá ṣàjà mention Olúkọ̀yà gbà wọ́n ní iná máa gbé ẹ, iná pa ẹ, iná ṣe ẹ. From 2018 tó bá wá jẹ́ pé lóòótọ́ ni gbogbo àwọn teachings yìí, àwọn heresies yìí, kí ló dé tí mo di 2025 àìmọye àwọn tó pera wọn ní prophet of God even recently ló sọ fún mi wípé Ọlọ́run sọ pé, as a matter of fact, CAC pastors wípé Ọlọ́run CAC sọ wípé àwọn fún mi lọ́sẹ̀ mẹ́rin ni, àwọn fún mi lóṣù kan ni. ìzáìdà kó jẹ́ wípé Ọlọ́run yìnyẹn Ọlọ́run àṣírí ni, Ọlọ́run irọ́, tàbí wípé kò exist, tàbí kó jẹ́ ẹ̀yin nìkan, ẹ̀yin gan lẹ̀ ń jíṣẹ́ tí ọba mi Èdùà ò fi rán yín. Bẹ́ẹ̀ni, it's either of the two. So when they saw that threat didn't work, pé I mention ìránṣẹ́ Ọlọ́run lásán, Ọlọ́run máa pa wá. This is the time Faja nation will end those lies. Ìwọ pastor tó bá wá lẹ́bọ lẹ́rù, mo wá bẹ̀ yín immediately tí n bá ti send the private messages sí yín, gẹ́gẹ́ bá ṣe máa ń dárí jiyàn lórí Faja movement, káwọ́ sókè, orúkọ ẹ̀ ò dẹ̀ ní bọ́ síta. A dẹ̀ máa fún ẹ ní condition torúkọ ẹ̀ ò ṣe ní bọ́ síta, which we have done several times. Torí wípé a gbé wọn síta ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ jákujàku ṣì ń ṣe ń jáde wípé Jésù 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 biblical God, which they know nothing about. And we're here today to come and authenticate the foundation upon which these lies are laid. Now later fúnra wọn náà wá sọ wípé okay, you can mention the kàndá inú rẹ̀ sí àwọn tó bá ti ṣe nǹkan burúkú nígbà tá a ti wá bẹ̀rẹ̀ sí ní lọ sí foundation wọn tí wọ́n ti ń ride, wọ́n wá gbàgbé pé okay, we can now mention ẹni àmì òróró Ọlọ́run. Ṣé ẹni kó ti bá rọ́dé
Because if you say the biblical God is the same yesterday, today and forever, ọ̀rọ̀ tó ń sọ fún yín tẹ́ ń sọ fáwọn èèyàn must be the same. But how come the God you are presenting to Nigerians and Africans, we say something today, we say another thing tomorrow, we were sure that we say another thing next tomorrow? It is the same biblical God that tells Oyedepo to go with Atiku. It is the same biblical God that says Adeboye ọ̀dọ̀ àwọn Buhari ni kò wá ọ̀dọ̀ wọn. Do you understand now? So finally we have come to that stage today. Torí ẹ̀yin lẹ pè wá níjà, jẹ́jẹ́ wa la jókòó. Apologist sọ pé àwọn CRAN group, in fact he told me that if the likes of kinikan ò bá wá, pé Abel Damina will be their representative. So I have sent request to him today. Tí àbátí wàá rí kó wọlé, I am hoping that other pastors tọrọ yẹn ká lára, they will be able to come in now. If you are so sure that Bible is real, if you are so sure that you had revelation that biblical God is God, if it has been so sure for you that Jesus is real, today is the day. Because ó ṣeéṣe kó jẹ́ wípé after today tí mo tún ti dá yín lóhùn, and we may not, the Fidio movement may not even want to entertain your stupidity again. Anybody that now comes under our post to be saying otherwise, tell the Jade wa báyìí, a máa kà yín kún ọmọ àlè. We have a lot of rescue to make. Ẹ lè mọ direct wa padà sẹ́yìn. Iwájú lọ̀pẹ́ ẹ̀bì tí wa máa rí sí. Apologist àjọ wà lórí live video Mr. Ayenini tí mi gbọ́dọ̀ pè ní pastor rárá, mi gbọ́dọ̀ pè ní ìránṣẹ́ Ọlọ́run rárá, toró mọ̀ pé ẹni ìyà ẹni ẹ̀sìn lọ́hùn kádẹ̀ ló lórí láyà tó jáde lẹ́nu. Inú mi ìbádùn pé bẹ́ẹ̀ ṣe pọ̀ tó lórí live video tí yín jọ yẹn tí mo wá bá yín, ẹ lè pọ̀ bẹ́ẹ̀ lẹ́ni kẹ́ wá defend kókó ọbẹ̀ yín. Ẹni tí ò bá fi lè mú yín jáde lẹ́ni Ayẹni gíga, or whosoever is still calling Jesus o tẹ́lẹ̀ jáde wá ọmọ àlè tó tó yín ò sí. Mo wá gbọ́dọ̀ sọ nǹkan kan fún wa lẹ́ni. The reason why this debate and authentication is still coming up on a day like today, okay, in tó fi jẹ́ kí irú àwọn nǹkan báyìí máa wáyé lénìí, òun ni wípé gbogbo àwọn oníṣẹ̀ṣe tẹ́ fi ṣe, tẹ́yin pastors àtàfà tẹ́ fi ṣe ìgbẹ́kẹ̀lé, gbogbo nǹkan tẹ́ fi ṣe ìgbẹ́kẹ̀lé, ìjọ tí trailer bá gba àárín ẹ̀yin méjèèjì, àwọn ni wọ́n sì ń jẹ́ kí irú debate báyìí máa wáyé. Tí babaláwo tàbí oníṣègùn kan tàbí adáhunṣe kan bá ṣe tán láti lahùn síta, you will understand the reason why we are fighting this battle. You will understand. And finally, Fidio Nation is not looked to discredit anybody, but we remain resolute, we remain focused, we remain so strong-headed when it comes to ọjọ́ ọ̀la àwọn ọmọ wa. Kí ni mo sọ? Ọjọ́ ọ̀la àwọn ọmọ wa. Ẹlẹ́hà Jésù in tó bá fi lè mú yín tẹ̀lé wá sójú gbangba báyìí, ọmọ àlè ni yín. Tẹ́ bá mọ̀ pé ẹ kì í ṣe ọmọ àlè, ẹ send the request. Ẹ send the request, gbogbo wa wà online báyìí. Àìtí ní pé ká polówó pé ẹ máa wá. Èmi àti apologist ti sọ̀rọ̀
ó dẹ̀ sọ pé kò sí èbú kò sí kíni mo lágbà ẹ máa bọ̀ báyìí ṣé bẹ́ẹ̀ mi wá bá yín ṣé mo bá yín co-host mo béèrè ní ṣé mo bá yín co-host ẹ ní wá mọ́ ẹ ní ṣe kíni ẹ ní wá mọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ defend the Bible ẹ jẹ́ n mọ̀ ní comment section kí n gbé yín sókè ká wá bẹ̀rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ pé Ọlọ́run pè ẹ jọ̀ọ́ ẹ send a request ẹ wá down question lórí ìpè yín lórí Bible tẹ́ fi ń ṣe ìpè yín àsìkò ti tó kẹ́ wá ṣe lẹ́nu you didn't send request ó ní kí wọ́n gbé ẹ sókè ẹlẹ́hàá Jésù ibo ló ti sọ̀rọ̀ okay Mr. Rotimi Daniel. yes. ẹ jẹ́ kí n sáré sọ̀rọ̀ ẹ jọ mo máa drop concept ẹ má bínú kí ló dé tí ẹ make mouth ń bí báyìí ṣe bẹ́ẹ̀ ní agreement wo lèmi àti ìyáláyé ẹjọ́ ní jẹ́ kí n send chat wá sí ẹ ṣé kí n send ẹ send WhatsApp number ẹ sí ẹ number mi sí ẹ number títí ẹ sí mi olórí burúkú ni gbogbo yín olórí burúkú aṣièrè nìyí àṣẹ ẹ láyà ó là lágrímẹǹtì àṣẹ ẹ láyà èmi nìkan dá wá sí ọ̀dọ̀ yín bẹ̀ yẹn ní àárín ẹ̀yin bíi pásítọ̀ bíi 50 náà ẹlẹ́yìn fún mi ní agreement ògbó láti jọ ṣe ẹlẹ́hàá Jésù ò ní ṣoríire mi ì tí ì jata mi ì tí ì jẹyọ láàárọ̀ ẹ̀yin ò lè rádaràdà ẹ̀yin aṣẹ́wó inú ìjọ nonsense. I have a question ṣé ẹ̀yin ready láti defend the Bible lẹ́nu. ẹ jẹ́ fún mi ní some few minutes ẹ jọ̀ọ́. okay ẹ lè bá wa mute. I notify you bá ṣe tán. God bless you. all right tẹ́ bá láwọn tẹ́ dẹ̀ máa gbé wọlé náà tẹ́ fẹ́ jẹ́ kí wọ́n wá bá wa ẹ pè wọ́n wọlé nílé níjẹ́ ní abọ̀dẹ̀ lọ́wẹ̀. èyí ilé níjẹ́. ṣẹ́tìrì kéèsì bàbá AK-47 náà gbé wáyé. ẹ káàkiri mo pe bàbá AK-47 tẹ̀ ní kí n pè é mo pè é àyìn pàtó máa bèèrè lọ́wọ́ bàbá ìgbà ọ ní balance kí n máa retí. ẹ má gbọ́. ẹ káàkiri mo pe bàbá AK-47 tẹ̀ ní kí n pè é mo pè é àyìn pàtó máa bèèrè lọ́wọ́ bàbá ìgbà ọ ní balance kí n máa retí. àwọn oníṣẹ́ bí èmi sọ èmi nínú mi fẹ́ borúkọ ǹjẹ́ ni mo fẹ́ lọ fẹjọ́ sun Awíkóńkó àìpẹ́kẹ́ mi lọ gba balance lọ́dọ̀ Awíkóńkó. wọ́n á ní bàbá ṣe kàtàjọ sọ lílé mi bó ṣe kọ́ọ̀tù fóònù nìyẹn nísìnyí ni òun apẹ́nu wáyé ló bá sẹ́ndì 5,000 naira sí mi mo ní 5,000 mo ṣe sẹ́ndì ẹ̀ padà sí church account wọn nìyẹn o pé owó mi ò ṣe 5,000 o 500,000 ní balance owó mi tó kù. mo mọ̀ play voice note yìí fún yín ni ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ẹni tó pe rẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run yìí ara àwọn tó ń defend the Bible ẹ jẹ́ kí n play again màá sọ tó ṣẹlẹ̀ fún mi torí tí màá sọ pé mò ń gbo àwọn pásítọ̀ mo pe bàbá AK-47 tẹ̀ ní kí n pè é mo pè é àyìnbá tí máa bèèrè lọ́wọ́ bàbá ìgbà ní balance kí n máa retí àwọn oníṣẹ́ bí èmi sọ èmi nínú mi fẹ́ borúkọ ǹjẹ́ ni mo fẹ́ lọ fẹjọ́ sun Awíkóńkó àìpẹ́kẹ́ mi lọ gba balance lọ́dọ̀ Awíkóńkó. wọ́n á ní bàbá ṣe kàtàjọ sọ lílé mi bó ṣe kọ́ọ̀tù fóònù nìyẹn nísìnyí ni òun apẹ́nu wáyé ló bá sẹ́ndì 5,000 naira sí mi mo ní 5,000 mo ṣe sẹ́ndì ẹ̀ padà sí church account wọn nìyẹn o pé owó mi ò ṣe 5,000 o 500,000 ní balance owó mi tó kù. kí ló ṣẹlẹ̀ láàrin arákùnrin yìí pẹ̀lú AK-47 ẹja kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀ tó rọ́rọ̀ Jésù náà látún bá wálé ni. AK-47 ó advertise pé òun fẹ́ kó àwọn èèyàn lọ sí Jerusalem. mi rí
mi rí bàbá yẹn ní bíbá ẹ̀. Anybody tó bá ready láti authenticate ẹ jẹ́ send the comment ní comment section. 5k tí ẹ ní pull-up 5k versus 500,000. Níra bẹ́ẹ̀ ṣé ẹ̀yin fẹ́ authenticate Bible ni? Now kí ló ṣẹlẹ̀ ní wípé rárá sà, ẹ kúrọ̀lẹ́ sà. ẹ kúrọ̀lẹ́ mà. Yes, ẹ kújọ́ mẹ́ta. Yes ma. Ẹ jọ nǹkan àkíyèsí tí mo fẹ́ pè ní pé ṣe rí àwọn tó ní kẹ́ gbé wọn sókè yẹn wọ́n fẹ́ sọ̀rọ̀. Ẹ̀yin ẹ má já wọn bọ́, ẹ gbé wọn sókè. We are here for them now. Ẹ jẹ́ kan sọ tí wọ́n. Mo ti ní pé kí wọ́n send the request ma. Wọ́n lè fi pé bẹ́ẹ̀ni ẹgẹ́ ti ó yé mi. Tá bá ń drop wọn bẹ́ẹ̀ yẹn ṣebí gbogbo wa náà àmọ́ ẹni tó ń parọ́ àdéhùn lóòótọ́ ẹ̀yìn. Bẹ́ẹ̀ni. Èyí lady yẹn ó dùn mí pé tètè drop lady yẹn bàbá drop ẹ̀ ṣe get by. Bẹ́ẹ̀ni. Any one of them we are here, you don't need to talk with them. Àwọn kan wà ń bíbà that they will ask them question and they will answer. Ẹ ṣé ìyá mi, ẹ ṣé. Now lórí ọ̀rọ̀ AK-47 inú mi dùn pé mẹ́sẹ̀gì iṣẹ́ ìwọlé ni. Bí àwọn pastors yìí ṣe máa ń ṣe business wọn Olú Alo bí ọdún Elijah gbogbo ẹ̀yin tẹ́ rò wípé àwọn pastors yìí fẹ́ Ọlọ́run ni wọ́n ṣe organize pilgrimage. Irọ́ tó tó láyé yìí ò sí, olè ní gbogbo wọn. I stand here to say it, kan challenge mi. Ó wá sọ fáwọn èèyàn pé òun kó wọn lọ sí Jerusalem ló ní wọ́n lọ gẹ́gẹ́ bí ọmọ náà. Ó dẹ̀ charge wọn ní 3 million per person. Nígbà tẹ́ wá dé Jordan, mi mọ̀ bóyá Jordan náà ti ń ṣe visa Jerusalem, mi mọ̀ details ẹ̀. Arákùnrin wà lára àwọn bíi mélòó kan tí wọn ò fún ní visa. Ìwọ náà dẹ̀ confirm ẹ̀ tó rà sọ̀rọ̀. Mo sì ní voice note wá dáadáa. Because ọ̀pọ̀ ọ̀nù yẹn máa sọ wípé Rótìmí ń badmouth àwọn tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Ìránṣẹ́ Ọlọ́run by mouth or by action. Finally, arákùnrin yìí ní òkè lẹ́yìn ọjọ́ méjì tàbí mẹ́ta táwọn ti fún òun ní visa pé òun á dẹ̀ máa padà lọ sílé. Ṣé máa fún òun ní owó òun padà kó jáyò pánà kí n má fọ̀rọ̀ gùn. Mo rí agreement tí AK-47 ṣe fún arákùnrin ó wà ń bí báyìí. Wọ́n ṣe agreement pẹ̀lú signature ẹ̀ gbogbo ẹ̀ wà ń bí báyìí. Ó ṣe agreement 2 million naira. Arákùnrin lọ́rí padà wá sílé nígbà tó gbọ́ pé wọ́n ti dé ní orí láti Jerusalem tán lọ. Ìwọ bàbá pastor jọ̀ọ́ ó ń bọ̀ bishop. Finally oṣù kìíní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin oṣù karùn-ún gbogbo details bóyá ìsanwó sákàǹtì church ló sẹ́ndì sí mi. Tó lẹ́yìn kan ní ń badman tó bá máa ká ní pé lóòótọ́ ni mo fẹ́ badman ṣé màá lọ bá AK-47 tàjọ máa agree? Ṣé màá lọ bá àbí máa kàn sáré jáde wá máa wá sọ̀rọ̀? Finally kí ló ṣẹlẹ̀? Wọn ò fún arákùnrin lówó ẹ̀, ó ní pé tó bá fẹ́ ṣe kó lọ ṣe kìíní kan ìyẹn ṣàṣà láti gba owó ẹ̀. Kí n ṣáà má fa ọ̀rọ̀ gùn, mo bẹ̀ arákùnrin wípé tí ó bá lóun fẹ́ san 1 million já bá sọ. Finally mo bá AK-47 sọ̀rọ̀ ó dẹ̀ lóun ti gbọ́ pé òun máa san 1 million ṣùgbọ́n òun á san lẹ́ẹ̀mejì. Ó dáa ẹ kọ́kọ́ san iye báyà bí lóòótọ́ ìjọ́ kejì pẹ́ ó ti san for 500,000 ó dẹ̀ kú 500,000 ìjọ́ tó máa san 500,000 yẹn tí n bá wo déètẹ̀ lọ́ndì 13 ó dẹ̀ sọ wípé oṣù kan péré lòun á fi san 1 million yẹn. Ó san the first 500,000 ó san ní on the 13th of May, which definitely means that 13th of this month ló yẹ kí AK ó ti san yìí tó kù. Ẹ jọ̀ọ́ kí ló fà á tí
gbogbo ẹ̀yin tẹ́ lẹ́yìn pé orúkọ Jésù tẹ́ fẹ́ wá dìfẹ́ǹdì kókó bẹ́ẹ̀ kí ló dé tẹ́ ládéhùn tó yẹ pé rọ́pọ̀ ju òótọ́ yín lọ ẹni yẹn wá pé ẹ dúró náà ti pé ju oṣù kan lọ ibo ni 500,000 tó kù wá ẹ̀gbọ́n tárakùnrin yẹn ló sọ á ṣe kéèsì lórí ọ̀rọ̀ bàbá AK-47 owó òfin adásí torí pé àdéhùn làdéhùn jẹ́ bẹ́ẹ̀ ni ìkan lára àwọn ọ̀rẹ́ bí ọ̀tá bí ọ̀rẹ́ tí wọ́n ń sọ pé ọ̀rọ̀ woman tó ní HIV yẹn àti ẹ̀rí nǹkan kan ṣe sí àwọn ògbọ́n nǹkan kan mọ́ wọ́n ń badmouth mi káàkiri torí wípé àwọn mọṣẹ́ ṣe àwọn blogger làwọn liberationist làwa ok mo ń bọ̀ ok Bishop Andrew ó yẹ sáré bá mi unmute kẹ́ sọ̀rọ̀. No, I have a question. Mo ń bọ̀ ẹ ní sùúrù. Let me quickly finish. Bọ́ọ̀rù mi. Yes sir. Yes sir. Gbogbo ẹ̀ tó bá ń gbóni ẹ ká sọ ẹ kúrò lẹ́nu ìdí tẹ́ bá wà. Ṣé lórí ọ̀rọ̀ pé èèyàn ń lọ Jerusalem ni kò fẹ́ sáré clear ẹ̀rọ kan tí pásọ̀ yẹn pa láàrin yẹn. Kò sẹ́nìbọ̀ tó ń lọ sí Jerusalem tó gba visa kan tó lọ. Bàbá ńlá ẹ̀rọ ni. Ẹ̀ẹ̀mejì ni mo ti lọ sí Jerusalem and I went on my own. I was not sponsored by the state government or anything. Anybody. I went on my own. But pilgrims board ló máa clear yín. Tó bá ti wá clear yín tán, the only thing tẹ́kọ̀ọ́ máa ṣe ni kẹ́ra ticket. At the port of entry, no máa ti access no máa ti issue visa fún yín. Wọ́n dẹ̀ kí n stamp páyé. Wọ́n máa ń print ẹ̀bí ticket ni wọ́n á dẹ̀ gbé yín lọ́wọ́. Ẹ máa rí number of days tó yẹ kẹ́ lò nínú ticket yẹn. And that is it. Wọ́n kì í gba visa kan tó kúrò Nàìjíríà. So tí pásítọ̀ ẹ̀ bá sọ pé wọn ò fún ní visa àbí wọn gba passport lọ́wọ́ wọn ní wọn fún visa irọ́ tó jìnnà burúkú sòtọ́ ni àgbáńlá irọ́ ni. Nobody goes to Israel on pilgrimage and applies for a visa before they leave Nigeria. It is a lie. Nǹkan tí mo kàn ní kí n kàn clear láàrin yẹn nìyẹn. Ẹ ṣé thank you so much. Mo ń bọ̀. Mr. Sikuekurele, má bìí mímọ́ fa mi ò sí lọ́fíìsì. So lágbára Ọlọ́run máa bá chẹ́kẹ̀ ó yẹ kó ti jáde má bínú. Gbogbo àwọn tó ń badmouth wá kiri pé ọ̀rọ̀ woman HIV yẹn àti ẹ̀gbọ́n kankan àṣe àgbégbèsè kankan ẹ jẹ́ n play ẹ̀ kan torí wọ́n fẹ́ ká máa sábùgbé aṣọ ní mo ń bọ̀. ní ẹ̀rọ àgbẹ̀fẹ̀bọ̀ ọ̀gbẹ́ni tó yẹ kó sáyẹn ní bí ọjọ́ tí wọ́n fún petition yẹn ó lọ ṣé ó múra àbí kí wọ́n máa ń pè so from there ó lọ ṣọdún lè so lágbára Ọlọ́run màá wò Friday bóyá ti di Friday kò tí Islam tó yẹ kó dé nínú holiday láti ti Friday yẹ ká gbà approval ó bọ́ sígbà tó ń prepare múra ni so ẹ má bínú. ẹnìyẹn náà ti pè mí ẹ má wọrí ẹ jẹ́ ká wò ó yẹ ká gbà títí Friday lágbára lọ. ẹ ṣe ìyá mi all right okay I have a question ṣé ti wà bẹ́ẹ̀ ẹ on mute I have a question. ṣé ẹ fẹ́ wá authenticate Bible ni àbí kí lẹ fẹ́ ṣe. Actually no, lórí ọ̀rọ̀ tí lórí ti our brothers tí wọ́n tán ní meeting pẹ̀lú yín ní apology TS so and then mo rò pé bóyá àdéhùn yẹn ni ò clear láàrin ẹ̀yin àti wọn let me just agree to that. Ṣé pé bóyá. Mo ṣì ní WhatsApp chat wa lọ́wọ́ bàbá mi mo lè ka síta. Èmi náà ṣì ní bíbá rí voice note tí wọ́n send ṣe pé gbàmí wà tí èèyàn bá understand the word sharing the word co-hosting and multi-guest ó máa ń fẹ́ look similar tí èèyàn bá understand bí wọ́n bá ṣe gbé kalẹ̀ so voice note tí wọ́n wà bíbá tí mo lè play for everybody láti gbọ́ ṣùgbọ́n ìyẹn ò tí ì jẹ́ ká tún padà sẹ́yìn. Kò ní dáa tẹ̀mọ̀ páwa tẹ́ ẹ máa ṣèyìn rere fún lẹ́yìn pọ̀ bàbá mi gbúdọ̀ padà sẹ́yìn ẹ jẹ́ kán send a request. No Mr. Rotimi this service is being done. Very guest yín kò ní reduce you will still have maintain your guest. Ó kálukú ló máa ní guest tiẹ̀ àwọn followers yín máa wà the funnest part ni pé bóyá let me explain how co-hosting bó ṣe máa ń work sir. Na ṣe rí co-hosting yìí ń gbé àwọn tó bá ti jẹ́ followers yín nìkan ló máa wà lọ́ndà page yín àwọn tó bá jẹ́ followers tèmi ló máa wà lọ́ndà page mi àwọn tó bá jẹ́ followers àwọn others náà máa wà lọ́ndà page wọn the funnest thing ni pé àwọn followers yín ohun tí wọ́n bá ń type èmi ò lè rí àwọn followers tèmi náà ohun tí wọ́n bá ń type ẹ̀yin náà ò lè rí. ẹ jẹ́ kí n sọ kankan sá ó ti yé mi tẹ́ ẹ sọ
ó yé mi tẹ́ ẹ̀ sọ ẹ ní sùúrù ẹ jẹ́ kí mi wá ṣàlàyé fún yín wọ́n ní àìlèjà ní tábà bá mi ò dé bíbà yìí èmi ò co-host mi ìfẹ́ mọ̀ nípa co-host nígbà tí mi ń wá sọ́dọ̀ yín kò yé yín mo sì wá sọ́dọ̀ yín ní few days ago mi ìbéèrè co-host tẹ́ ẹ bá mọ̀ pé fẹ́ ṣiṣẹ́ ẹ̀yìn rere lónìí anywhere lẹ́nu lọ ibẹ̀ ló ọ̀dọ̀ ayẹni ló ti challenge mi tẹ́mi àti ẹ̀dẹ́ fi sọ̀rọ̀ tó dẹ̀ ló ń ready láti take up challenge yẹn. alákọ̀ọ́kọ́ náà apologist kọ́ ni ẹni tẹ́ dárúkọ yẹn apologist làwa so we are different. so ibẹ̀ ló ti orí bàbá mi orí general platform lèmi àti ẹ ti pàdé tó ti challenge mi orí general platform yẹn náà la máa ṣe kí ni láti máa sort everything kí gbogbo èèyàn máa wò wá báyìí kó náà máa bọ̀ kẹ́ ẹ gbéjà wá bá wa ń bí báyìí ẹ wá ṣàlàyé ẹ jẹ́ àṣẹ báyìí ṣe bẹ́ẹ̀ ni lẹ wọlé sí tá a bá fẹ́ bẹ̀rẹ̀ program ẹ play voice note tẹ́ bá fẹ́ play kémi náà ra ka gbogbo táìtẹ́nì àti ẹjọ́ sọ. gbogbo time wasting yìí ò necessary tẹ́ bá ẹ̀ ń wò wá báyìí ẹ bọ̀ ẹ wọlé wá. àti àwọn apologist àti sọ̀rọ̀ wọ́n wá ní kò sí wàhálà pé kẹ́yìn kan host ní ọ̀dọ̀ tí tẹ́yìn bá ti host ṣí àṣà wa pé we are going to come up but kọ́mọ́ ní àtikálẹ̀ kí ọ̀rọ̀ wa lè yẹra wa pé kí ẹ má ṣe kó jẹ́ àwọn èèyàn tó pọ̀ kó jẹ́ ẹ̀yìn èèyàn kan ká ṣe kí ṣe pé kí èèyàn pọ̀ kí àwọn èèyàn pọ̀ sọ́wọ́ kí wọ́n á da wọ́n lù kọlù àdílé establishing kankan àti da wọ́n lù kọlù nǹkan tí wọ́n sọ ní ẹgbẹ́ ẹ̀yìn ẹ̀ ó sì lọ́dọ̀ tí àbá tí ó sì lọ́dọ̀ tí wá àwa máa ṣe é sí àbíkẹ́ ìṣe àṣà wa àmà wa but all your views will remain gbogbo views yìí máa remain sọ́dọ̀ yìí gbogbo àwọn engagement yìí gbogbo nǹkan yìí máa wà ní ọ̀dọ̀ yìí gbogbo àwọn tó fẹ́ wò yìí ní ọ̀dọ̀ yìí gbogbo wọn máa wà ní ọ̀dọ̀ yìí but nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ ni pé kó má lọ dáwọ́ lùkọlù. kò dáwọ́ lùkọlù bàbá mi ẹ máa bọ̀. after that na ẹni wa máa gbé àwọn èèyàn sókè ṣùgbọ́n when we want to focus on the program we don't want it to be rowdy nǹkan tí àwọn èèyàn wa sọ nìyẹn. náà ìgbà tó dẹ̀ sọ tán ẹ wò má tí wọ́n send kìíní ẹ̀ sí yín tán. this is the screenshot. hello bàbá mi hello bàbá mi hello Mr. Jesus, I have a question. yes you are right. kí ẹ̀ka nǹkan tí mo sọ délẹ̀ ẹ̀ka gbogbo nǹkan tẹ́mi àti wọn dọ̀ tààtì dẹ̀ torí mi ò mọ̀ nípa co-host or no co-host. okay máa kà yes. ẹ ń waste time wa ni bàbá mi ẹ máa bọ̀ ń bíbẹ̀ wá authenticate bible ẹ jọ kò sẹ́ni tó máa jẹ́ kó wà ráúdì. ẹ máa bọ̀ ń bíbà ṣé bẹ́ẹ̀ mi wá bá yín ni èmi ń gbé liberation mi káàkiri ẹ̀yin náà máa bọ̀ ẹ gbẹ̀yìn rere yẹn wá. ẹ jẹ́ kí mi náà sọ. okay. Good afternoon, Gbogbo. I need views, I need engagement, I need anything. Gbogbo, all the times we went to you guys, we did not co-host with you. Exactly. We were at Asiri's page. We did not co-host with you. We were among the people that, in fact, our pastors, we did not co-host with you. Emma Bombi we don't need to host, we don't need engagement, we don't need views, we are not making money here. We are for liberation, so we are not after never take away time our Gbogbo drag in you can take it up. It is questioning and answering then. So nobody, we are from Bibai. We are cultured here, we have decorum. We behave ourselves, we conduct ourselves in an orderly manner. So am I worried? Rara, what's the problem? What's the problem? Thank you so much. Tẹ́ ẹ bá ti rẹ́dí ẹ̀já mu. Kò sígbà kan tí mo béèrè kó hostel lọ́wọ́ anybody nínú yín, mo máa ń wo àárín yín wá ni. Yes, all the biba. Ẹ mọ̀ pé tá bá wà page wọn gbogbo bọ́ yẹn ń já wọn bọ́lẹ̀ tá bá ti ń sọ̀rọ̀ yẹn ó dà kó fi pé nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ bí nìyẹn àwa ò fẹ́ ṣe yẹn ẹ ṣàlàyé afẹ́fẹ́ mú ìfẹ́ ìwà
win our souls to the Christ. We know they fear person for here, but they prepare us. We stop them. If now one will still go on a bit, we still go. But that perfect one simply I want to see what local. She better spend all of the best for. I want to need. I'm a listening. I'm a understand. She go. Hosting here. I think. ṣé ẹ ti ṣe tán kí n lè gbé àwọn kan wálẹ̀ iye èèyàn mélòó lẹ fẹ́ gbé wá sókè ẹ jẹ́ ká mọ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. The issue of this ọ̀rọ̀ hosting or kìíní would have been most of our understanding. Ṣé kìí ṣe pé bóyá abẹ̀rù kan bú wáyé ẹ̀yin tẹ́tí ni. Aláàbẹ̀ this time we don't want. Don't be the question of no answer. It's cool now. Bishop ẹni sùúrù. Ní sùúrù Bishop ẹni sùúrù. I have a question. I have a question. Gẹ́gẹ́ bí ìyìnrere Jésù ṣe rí, bíná bá ń jó, àwa ò tẹ̀lé Jésù. Bójò bá ń rọ̀, àwa ò tẹ̀lé Jésù. Bíná bá ń jó, bí ò sí co-hosting, a ò tẹ̀lé. Dúró dè mí dópin kí n tẹ̀lé ọ o Jésù. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run èmi fẹ́ bẹ̀ yín ni. Mi ì ṣe lágídí. It is not a superiority fight. We are just deliberating. We are just going to explain things to one another. Kò sẹ́ni tó máa anybody tó bá ti fẹ́ ṣe láláriwo máa já wọn bọ́. Tẹ́ ẹ bá ti mọ̀ pé ṣe tán láti gba ọkàn wa là gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń sọ wípé a máa wọ iná torí pé fẹ́ wa lẹ́ni tẹ́ ṣe ń jàjà yìí ká má bàa wọ iná. Mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ wọlé wá ká bẹ̀rẹ̀ ètò yìí àwọn èèyàn ti dúró ti pẹ́ ẹ fọ̀rọ̀ excuse kó hosting tì sílẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín ni ẹ jọ̀ọ́. Mr. Lati, Sherry number one now, you can't answer people don't tell you no if you are co-host, but that is not the issue. But the issue now is agreement is agreement, as already co-host. So, dúró náà sọmbílì tá a bá ti gba co-host ṣe wá preach Jésù lẹ́nu. Me so far preach Jésù. John 3:16 for God so loved the world and he gave his only begotten son whosoever. Ó yẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò bàbá mi. Ó yẹ jẹ́ ká bẹ̀rẹ̀. Ó yẹ jẹ́ ká bẹ̀rẹ̀. Ṣé pastor lẹ́yìn náà? Ṣé pastor lẹ́yìn náà sà? Hello sir. I have a question. Pastor nìyí. I'm a pastor. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí torí mo mọ̀ pé kí ẹ tó gbàgbé pé pastor nìyí ẹ ti lọ sí school of theology ẹ dẹ̀ mọ̀ tẹ́ ẹ gbà ìjọ tẹ́ ẹ dẹ̀ lẹ́ gba ìpè bóyá ẹ ń ṣiṣẹ́ kan lọ́wọ́ sá. The biblical God called you into ministry. Ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí àwa kọ̀ọ̀kan tá àti ìgbà ìpè ká má bà bóyá wọ́n dẹ̀ ti pè wá àmísì kọ́ọ̀lù yẹn ká má bà àmísì kọ́ọ̀lù yẹn mọ́ gẹ́gẹ́ bí Samuel àti Eli tó dìde tó ní ìpè ẹ̀ padà lọ sùn ṣé ẹ rántí story yẹn sà. Ẹ̀kejì ó pè ó ní ẹbí kan mọ̀ pé ẹ padà lọ sùn. Ẹ̀kẹta ló wá sọ fún wípé láì sọ fún Samuel ní torí ọ̀run yẹn bá tó ti pè máa ní máa wí ìránṣẹ́ rẹ̀ ń gbọ́. Now I have a question. Ṣé ẹ lè ṣàlàyé fún wa bí Ọlọ́run ṣe pè yín sá ẹ já bẹ̀rẹ̀ láti bẹ̀. Mr. Olu Alo. Yes sir. My question is that are you ready to co-host with us? Because you asked me a question and I've answered that. I think it's a wasted effort today. I think it is. Ó yẹ kí n máa sùn lọ́wọ́ báyìí. You can imagine
gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń lọ sí church because that is the point of argument nsìn ṣé ti rí wípé àwọn people yìí. Why did you insisted on co-hosting? Why? Mo tẹ̀ ó tẹ̀ tí lọ. Why did you fẹ́ co-hosting? The reason. Ṣé ti rí. Do you want to collect his platform from him? Ṣé fẹ́ gba platform lọ́wọ́ ẹ̀ ni? Ṣé dandan ni co-hosting ni? Ẹ má tí ìjà ṣe lára wọ́n máa wá ẹ ní sùúrù wọ́n máa wá wọ́n múra lọ́wọ́ ni ẹ jẹ́ ká sọ nǹkan kan ẹ jẹ́ kí èmi sọ àwọn nǹkan kan mo ń bọ̀ ẹ jẹ́ kí n sọ nǹkan kan bóyá wọn á wọlé wá. Yes. Èèyàn kan ó yẹ kó lè wá sókè. No, Catalyst of Joy. One people represent one. Please bring him up. Catalyst of Joy. Come up now. Catalyst of Joy. Please send a request. Mo ti ń wá Catalyst of Joy mi tí rí profile yẹn lára wọn. Catalyst of Joy send a request abeg. So n ta ìfẹ́ ṣe lénìlélẹ̀ ẹ̀ proud Jesus ni. Ṣé ti rí ń sìn ẹ̀yin èèyàn? Catalyst of Joy, please, have you sent a request? Baba Giga lórí irú page báyìí. Oh my God, Catalyst of Joy da mi tí rí request yẹn. John 1:1 ẹjọ́ gbogbo ẹ̀yin pastors tẹ́ wà nínú ilé gbogbo ẹ̀yin pastors tẹ́ wà nínú ilé tẹ́ mọ̀ pé ẹ lórí láyà láti authenticate Bible tẹ́ ń lò ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá wa send a request. Today is the day of your salvation, to come and even showcase that you know much about biblical God and Jesus. Today is the day that determines whether truly you know what you are doing or you are only defending your pot of soup. Tó dẹ̀ ti fọ́ already àsìkò tẹ́ máa lọ wá ṣẹ̀ṣẹ̀ rèé o. John 1:1 ṣe fẹ́ authenticate Bible ní sà. John 1:1. Rotimi. Yes, sir. Good. You are dealing with more intelligent people. Okay. Nobody answer your question here. Rotimi, to back hosting, lose anything. I don't know. They want fear hearing. Just fear. Listen, not sorrow. Just to be fair. Okay. It is too simple. Okay, please just fine. I perfect just dialogue in fear hearing. And to have say, the page hearing. One any I have a question. The page hearing. Baby code occupy sort of one-on-one or block it. Why to block baby code? Ta ló ń jẹ́ baby code? Let everybody go now. Ta ló ń jẹ́ baby code tí n bá ti block ẹni yẹn tẹ́lẹ̀ ẹ ní sùúrù. John 1:1. John 1:1. You see that Mo Samuel ní sùúrù. Mo Samuel. Wait. Mo ń bọ̀ ẹ jẹ́ kó sọ̀rọ̀ tán. Mo Samuel ní sùúrù. Ẹni sùúrù. John 1:1 ṣé mo lè jẹ́ sáré sàn kankan ọ́ di bèbè ẹni sùúrù. Ẹni sùúrù. Ẹ jẹ́ kí n dá lóhùn Mirabel ẹni sùúrù ẹ jọ̀ọ́. Ní sùúrù. Okay, ìwọ náà dẹ̀ wà intelligent jẹ́ kí n sọ nǹkan kan má ti lọ. Ó sọ wípé mo block èèyàn. The thing is, are there pastors who have blocked me or not, even if at all? The answer is yes. Are there people I have blocked, even ní sùúrù jẹ́ sọ̀rọ̀? Ní sùúrù jẹ́ sọ̀rọ̀. Confront àwọn tó mọ̀ nípa Bíbélì, apologetics, confront wọn tó bá tó bẹ̀. Òun náà là ń sọ ṣe bí wọ́n mọ̀ nípa ẹ̀. Kí ni reason tí gbogbo yín ṣe wá ń fi kó sìn láti fi sá fún debate yìí? Àwọn ajẹni àwọn pápá àwọn AK-47 wọn bá wọn sọ̀rọ̀. Young people like you tí wọ́n kéré sí ẹ ló fẹ́ bá ìsọ̀rọ̀ ní age. Àwọn nú ẹ ló fẹ́ bá ìsọ̀rọ̀ one on one. Sori wípé wọ̀gùn lẹ́kọ̀ọ́ rárá. Why do you block baby code tó bá ti ṣe coward? Ta ni baby code? Àbáyé baby code àti wọ́n ni wọ́n fẹ́ bàjẹ́ mọ́ títí lẹ̀ ni.
Tani baby code. Oh no, mo sọ jẹ́ kí baby code lo another profile torí mi lè wá profile ẹ̀ mọ́ sí. Oni olé mi. Mo Samuel jó rant. Mo Samuel ẹ jẹ́ kó rant tán. Mo ń bọ̀. Mo Samuel ẹ jó rant. Mo fẹ́ jẹ́ kó rant tán. Look at all of you. Don't even manipulate the brain. Many of you grow up in Christ. Many of you. Jesus are very low. You look at them. Cowards. Facebook, we are young people. True color what is Jade? Bishop Andrew. You coward, look at the language you are using. Look at the language you are using. Ó ti sá lọ. Ìkòkò ọbẹ̀ ti fọ́ o. Gẹ́gẹ́. Màmá àhàlà ọ̀bọ̀ kan sọ̀rọ̀ sí. Kí ló dé tó sá lọ nsìn? Onípò ní nǹkan tó take to accept this challenge. Ó kàn wá rántí lókè. Kì í ṣe ní láwọn èèyàn tí ń block èèyàn. It is not for today's debate. Tẹ́ni yẹn bá mọ̀ pé òun fẹ́ràn Jésù a tún bẹ̀yìn ẹ̀bẹ̀lẹ̀ mi yìí ń bẹ̀yìn ẹ jọ ẹ accept challenge yẹn báyìí ẹ jẹ́ ká ṣe báyìí. Lo fake account lọ page mọ̀rin wáyé tó ń gbé fake account wá bí. Lórí covenant of God ẹ jẹ́ ká tún try covenant of God. Tí mo fi ní kẹjẹ kó máa bọ̀ lókè fúnra ara wọn á sọ̀rọ̀ wọn á tún jẹ́ ara wọn bọ́ ẹ ṣáà rí. Fúnra ẹ̀ náà ló sá lọ sí. Jesus ti cast either you like it or not. No kò sọ bọ́ńdán rè mọ́ àwọn tó ṣìkù tó ń sanwó díẹ̀díẹ̀ wọ́n máa bọ́ lọ́wọ́ yín because we won't leave anybody in your camps. Lórí péèjì Ayẹni mi ìmọ̀ ẹrú ẹ̀yin tẹ́ wà ń bẹ́ẹ̀ níjọ níjẹta àbí jẹrin mọ́ nǹkan sọ̀rọ̀ tí wọ́n sì rẹ́kọ̀dì tán sẹ́ndì sí mi ó ní nígbà kan òun lálàá wípé lójú àlá yẹn òun gbé mi lọ sókè òun lámì mọ́lẹ̀ pé fúnra mi ni mo wá ń béèrè pé kó fún mi lóògùn. Covenant of God ṣe fẹ́ authenticate Bible ni a wà lélẹ̀ ni. À ń gbọ́ yín sà. ṣe orí kan fún mi àpò bá dẹ̀ dùn mí lórí platform kan ní ọ̀rẹ́ ẹ lè bá mi gbé arákùnrin yẹn padà wá sókè pẹ̀lú fíkà kẹ̀kẹ́. Ta nìyẹn. mo fẹ́ jẹ́ kó wá dìfẹ́ mo fẹ́ jẹ́ kó dìfẹ́ ní Jésù mo lè fẹ́ jẹ́ kó sọ ta ni Jésù. ṣe rí nítorí ẹ̀ náà la ṣe ṣí pé ó yẹ kí n máa sùn lọ́wọ́ ni 6 something la wà ní bíbá ṣé tí wọ́n bá ṣúọ̀ tó bá ṣúọ̀ fún wọn what does co-hosting have to do with ibi tán ti fẹ́ wá authenticate ọlọ́run wọn. Gbogbo yín wá ń ṣe ẹ wá ń ṣe kí ni ẹ wá ń ṣe rádaràda ẹ lè wá sí bíbá àwa dẹ́ ń wá sí ọ̀dọ̀ yín à ń wá gbani yín wá no be today a béèrè co-hosting rí. John 1:1 ó kàn wá rántí lókè pé kán ṣàrí wípé kòkò ọbẹ̀ tí ó ti fọ́ ẹ̀dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni authentication of Jesus. ẹ padà wá sókè mi ò tẹ̀lé jẹ́ kí. wọ́n ní ẹgbẹ́ jẹ́ wọn wá sókè. fúnra ẹ̀ náà ló drop ara ẹ̀ èmi kọ́ ni mo drop ẹ̀ bó ṣe sọ̀rọ̀ tán náà ló drop ṣùgbọ́n tó bá lórí láyà tó mọ̀ wípé òun tó gbangba sùn lọ yẹ. Please send request again. Whosoever wants to authenticate the Bible today, please send your request. John 1:1 mo nígbàgbọ́ pé ẹ kì í ṣe ọmọ àlè ọmọ ọkọ ni yín ẹ jẹ́ ẹ máa bọ̀ lókè. Ẹ jẹ́ kí n clear nǹkan kan ṣé ẹ ti rí bẹ́ẹ̀ ni. Now ó sọ àwọn nǹkan kan. ẹ ní ṣe ọdún yìí pé ẹ ní bá wa ṣe ọdún yìí nìkan lẹ̀ ní wá sókè o tẹ́ bá ti mọ̀ bẹ́ẹ̀ pípẹ́ ní ṣọdún láyọ̀ àti àlàáfíà pé òkú yín ni wọ́n máa fi ṣe December òun lẹ̀ ní wá sókè o. RTD bishop àwọn méjèèjì wọn ò ní sọ̀rọ̀ èmi ní question mẹ́ta tí mo fẹ́ béèrè lọ́wọ́. Ẹ jẹ́ kí n clear yín nǹkan kan tó sọ
now ní ìgbà tí mò ń kọ exams mo máa sọ bí mo ṣe ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹni tó bá mọ online dynamics ní Cocoa House nìbàdàn ní gbogbo ọdún náà lọ́hùn èmi á sọ gbangba àwọn náà ṣe processing visa ni. now a ṣe èrè yìí wá sìn ó ní wípé ńgbà tí mo dá Amẹ́ríkà tán ni mo wá ń sọ wípé kò sí Jésù. na gbogbo ẹ̀yin tí wọ́n ń brainwash káàkiri ẹ jẹ́ ká jọ wò báyìí. do Nigerians still think that tó bá jẹ́ pé àdúrà ń gbà ibi tẹ́ ti máa rí pé tiwa ti ta ní Nàìjíríà lélẹ́yìí o kí àwọn Christian Association máa believe wípé àdúrà ló ń jẹ́ kéèyàn gba visa. 1 then 2 wípé tó bá yẹ pé àdúrà ń gbà a máa share testimony lórí ipa gba visa lọ sí ìlú tí wọ́n ti ń direct everything. John 1:1 pé o tiẹ̀ it is a slap on my intelligence that I ever even brought you up at all to talk. Jésù yín kọ́ ló bá mi gbé gbèsè visa mo mọṣẹ́ tí mo ṣe tí mo fi raise owó tí mo fi gba visa. Jésù yín kọ́ ló bá mi kọ exam. As a matter of fact, as at the time I was writing the exams, I was preparing for my traveling whatever. I was not even going to church. Dàbí alára mo torí mo ti bọ́ngbà yẹn lọ́wọ́ Adébóyè. Now ṣó fẹ́ sọ fún mi pé Ọlọ́run Adébóyè náà ló ń ṣiṣẹ́ tí mo ń ṣe ń sìn tí mo fi ń rí ìgbéga. I have stopped going to church when I found out pé gbogbo redeem tó wà ní Calgary gbà yẹn they were franchises ẹnu Pastor Kola ló ti jáde. And anybody tó bá wà ní Canada ní gbogbo ọdún yẹn 2014-2015 Pastor Tobosun, Pastor Kola, another Calgary tó wà wọn kì í bára wọn ṣe rárá. So that an intelligent person tó fẹ́ ṣerú debate authentication by first and foremost ó ti kọ́kọ́ sọ wípé Jésù gba visa fún mi mo wá dá abroad mo wá ní pé kò sí Jésù mọ́. John 1:1 kálàárọ̀ bá ní kó ro ẹ ọ̀sán ò ní sàn ẹ́ ò ní jiná fáwọn òbí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo tó ń dùn ilé ayé ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní parẹ́ lẹ́yìn olórí burúkú aláyébàjẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ bá wà lọ́ndà àwọn CAC setup àti biblical setup mo bẹ̀yìn lẹ́nìí if you have plans to travel to rádùúrà àti rẹpàdùúrà and set wa back ní Nàìjíríà ni go and take steps not prayers. As a matter of fact at the time tẹ́mi fẹ́ kọ exam 32,000 kìíní kan ni mo register wọ́n dẹ̀ fún mi ní copy IELTS exam. Ṣé Jésù ló bá mi ka IELTS exam? Ṣé Jésù ló bá mi lọ ṣe? Ibi tẹ́ ẹ ti mọ̀ páyé yín ti bàjẹ́ nìyẹn lórí nǹkan tẹ́ ẹ fi Christianity ṣe. Opportunity ti wá dé báyìí kẹ́ wá defend intẹ́ ìgbìmọ̀ tẹ́ ìgbàgbọ́ ẹ wá sásẹ́yìn iṣẹ́ rí pọ́ máa lè nígbà ẹ wá wà ní comment section throw tantrums. Emoji ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ defend Bible tẹ́ fẹ́ authenticate ẹjọ́ torí Ọlọ́run ẹ bá wa send request tẹ́ ẹ bá kí n ṣe ọmọ àlè Jésù ẹjọ́ bá wa send request ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. ẹjọ́ tẹ́ bá ń bọ̀ lókè ẹ má wá sókè fún violent o ẹ wá sókè kẹ́ jẹ́ ká fi ọ̀rọ̀ yéra wa ni o. bẹ́ẹ̀ni ẹ bá sọ wípé ẹ mọ ẹ bẹ́ẹ̀ ti máa ń sọ̀rọ̀ tẹ́ fún fa wa láì ló máa jẹ́ ká ṣe pé ló máa jẹ́ ká ṣe padà fún yín o torí dárí bẹ́ẹ̀ irọ́ lẹ́sìn lásán ẹ̀ ẹ wá sókè ẹ jẹ́ ká sọ̀rọ̀ bí ọmọlúwàbí papọ̀ torí mo fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń ta omi alákejì mo fẹ́ mọ reason tẹ́ fi ń ta omi alákejì 4 litre 5,000. wọ́n ń ta omi alákejì àbí? oh bishop wọ́n ń ta omi alẹ́ alákejì iṣẹ́ ti bàjẹ́ mọ́ wọn lára báyìí. Hello MOJ ẹ káàsán. ẹ káàsán o. Yes sir. Ẹ jọ gbé. Yes sir. ẹ kú iṣẹ́ náà. Yes sir. Number 1 nǹkan tí mo fẹ́ sọ ni pé mo gbàgbọ́ pé ọmọ Yorùbá ni gbogbo wa and before kí a tó sọ pé a bá ẹ̀sìn kankan láyé àkọ́kọ́ ríra wa sí Yorùbá yálà mùsùlùmí ọ̀ ìgbàgbọ́ ọ̀ ẹlẹ́sìn àbáláyé gbogbo wa la kọ́kọ́ gbàgbọ́ pé a jẹ́ ọmọ Yorùbá ká tó ẹ̀sìn ló ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ so nǹkan tí mo fẹ́ sọ ni pé bàbá
gbogbo wa àlìsí ẹni tó kéré jù ní orí pílátífọ́ọ̀mù yìí bóyá òun ni ó jẹ́ secondary school ọ̀gá. So mo believe yìí pé àwọn èèyàn jù bẹ́ẹ̀ lọ. Ṣé ẹ rí ìyàtọ̀ sí pé àwọn tí ó ń fi orúkọ Jésù bojú tó ń fi ń ṣe rádaràda. Nǹkan tí ó bá wu oníkálukú ló lè gbàgbọ́ nínú ẹ̀. Kò bá ìjẹ́ igi ló bìlíìfù nínú ẹ̀. Kò bá ìjẹ́ ẹṣin ni, kò bá ìjẹ́ irin ló gbàgbọ́. So there is a freedom for everybody under the law. So ẹ jọ̀ọ́ ìlú Yorùbá ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Yàtọ̀ sí gẹ́gẹ́ bí mo ṣe sọ pé àwọn tó ń forúkọ Ọlọ́run ojú ṣe búburú. Ẹ jẹ́ ká respect choice oníkálukú. Ẹ má jẹ́ kí a máa attack ẹ̀sìn ara wa torí nǹkan tó máa ń fa ogun sílẹ̀ nìyẹn. Ṣé ẹ understand nǹkan tá à ń ṣe bíbá ilé ní sà? So ẹ jẹ́ ká. Ó yé mi tẹ́ ẹ sọ. Ṣé ẹ understand nǹkan tá à ń ṣe lé ní sà? Ṣé ẹ understand ẹ̀ rárá? Mo gbà ní lẹ́nu ẹ̀ ni. Ẹ bá ti wá farabalẹ̀ gbọ́ nǹkan tí a fẹ́ ṣe lé ní sà. Ẹ mú jẹ ní sùúrù. So kí lẹ́yìn fẹ́ mọ̀ nípa Jésù? All right sir. Ṣé pásítọ̀ lẹ́yìn sà? Mi kì í ṣe pásítọ̀ but ọmọlẹ́yìn Jésù. All right sir. Gẹ́gẹ́ bí ẹ ṣe gbé wọlé omi pẹ́yìn náà ready láti answer àwọn questions ìta ní sà. láti kan time tí Ok. Tí ó bá jẹ́ ilé ìdáyé lóhùn máa dáyé lóhùn. Ṣé mọ̀ pé ọmọ lẹ́yìn Jésù ní Jésù náà dẹ̀ sọ pé tí ẹ bá wà nírú ìpéjọpọ̀ báyìí òun máa fún yín kẹ́ má struggle rárá pé ń tẹ́ máa fi dá wa lóhùn pé ẹ̀mí mímọ́ máa sọ kalẹ̀. Ṣé mo right sir? Ṣé mo right? Nǹkan tí Jésù sọ kọ́ nìyẹn. Ó ní pé when you are delivered unto counsels that you should not struggle because Holy Spirit will give you everything that you are going to respond with. Ẹ jẹ́ kí n wá béèrè béèrè alákọ̀ọ́kọ́. Jésù sọ kọ́ nìyẹn. Ó ní I am going. Ẹ ní sùúrù. Ẹ jẹ́ kí n béèrè béèrè alákọ̀ọ́kọ́ tí ó fàjà lọ rárá sà. Ó lóun lọ. Ẹ ní sùúrù. Gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Jésù sà, ibi tẹ́ ẹ ti gbọ́ nípa Jésù ní inú Bible, yes or no sà? Ṣé mo gbà sà? Bẹ́ẹ̀ni. Now tó bá jẹ́ inú Bible ni ẹ ti gbọ́ nípa Jésù. Ẹni sùúrù. Mo sì ń dáhùn question yìí. Mo gbọ́ nínú Bible, mo gbọ́ nínú Quran, mo dẹ̀ tún gbọ́ ní ẹnu àwọn alábàáláyé. So meaning that Jésù lọ́dọ̀ títí yín ó rí làbí? Bẹ́ẹ̀ni. All right. Gẹ́gẹ́ bí Bible yẹn ṣe wà, ṣé ẹ believe pé Bible yẹn ọ̀rọ̀ Ọlọ́run ní 100%? Ṣé ẹ rí bẹ́ẹ̀ ni Bible jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ní ìpele. Ẹ má rojọ́, ẹ ti gbà pé ọ̀rọ̀ Ọlọ́run ní Bible. Ṣóyè yín? Mo fẹ́ là yín lóye ni. Ẹ ní sùúrù, ẹ jẹ́ ká ṣe díẹ̀díẹ̀, ẹ má rush bàbá mi. Ẹ má rush, ẹ jẹ́ ká ṣe díẹ̀díẹ̀. Ẹ ti sọ wípé Bíbélì yìí o ọ̀rọ̀ Ọlọ́run ni. Ó dẹ̀ di dandan kó jẹ́ pé tó bá jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run fún yín sà. It is a must that you follow the word of God, hook, line and sinker. Am I right, sir? Bẹ́ẹ̀ni, you are right. All right. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run sà, nínú Deuteronomy chapter 21 verses 18 wá sísàlẹ̀ dé 21. Ó summarize wípé tí òbí kan bá wà tó bá bí ọmọ tó ọmọ yẹn ya ìpáǹle kó mú ọmọ yẹn lọ sí ìlú ẹ̀ táwọn alàgbà bá ti béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n mọ̀ kí ló ń ṣe kìnìkan wọ́n á fẹjọ́ wé lẹ́nu wò. Ọ̀rọ̀ Ọlọ́run yín sọ wípé kí wọ́n mú ọmọ yẹn kí wọ́n fà lé àwọn kíjìpá lọ́wọ́ ní ẹnu bodè ìlú yẹn kí wọ́n dẹ̀ lẹ̀kúta mọ́ ọmọ yẹn tọmọ yẹn á fi kú. Simply put, àṣẹ lè ṣe tó bá jẹ́ yìí ní òbí yẹn. Sherry, mi rí o. Ṣé ẹ fẹ́ straight yes or no answer ni
àbí ẹ fẹ́ answer tó ní àlàyé nínú. yes or no answer ní kẹ́ kọ́kọ́ fún mi kí n lè mọ ibi tálàyé yín fẹ́ dorí kọ kẹ́ má yẹra yín bọ̀n lẹ́sẹ̀. torí ọ̀rọ̀ Ọlọ́run ni o inú bíbélì ni mo ti kà o. ẹni sùúrù bàbá wà nílé ẹjọ́ tí wọ́n bá sọ ka ẹ̀sùn síyàn lẹ́sẹ̀ wọ́n á ní sọ jẹ̀bi pẹ̀lú ìjẹ̀bi á lóun ò jẹ̀bi pẹ̀lú àlàyé mo jàre pẹ̀lú àlàyé. kì í ṣe ilé ẹjọ́ lẹ wà ẹ fẹ́ preach fún wa ẹ fẹ́ authenticate Bible fún wa.